àwọn ẹni ẹ̀mí wọn kì í kú wọ́n máa ń papòdà ní dídùn ní ìrántí olódodo ìjọ kérúbù àti sẹ́ráfù ọ̀nà ìwà mímọ́ ní nàìjíríà àti lókè òkun tí a kọ́ni nínú ìgbàgbọ́ St. Jacob ọ̀kẹ́ adéọlá tí wọ́n sùn nínú olúwa ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 1976 ọdún méjìdínláàádọ́ta rèé bí àná ìrántí St. Jacob ọ̀kẹ́ adéọlá 2024 àrà ọ̀tọ̀ ló bá dé o lọ́dún yìí ìsọjí ọlọ́jọ́ mẹ́ta ni àgbáríjọpọ̀ àwọn wòlíì àti gbogbo ọmọ ìjọ pátápátá ni wọ́n fi bẹ̀rẹ̀ ìrántí wòlíì ànábì ọ̀nà ìwà mímọ́ ìsọjí náà yóò máa wáyé nínú ilé ọlọ́run ọ̀nà ìwà mímọ́ sí Anan Church headquarters tó wà ní temple ọba àgọ́ nílùú ìgbòho bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlá sí ọjọ́ kẹtàlá oṣù kínní ní déédéé aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ kẹrìnlá oṣù kínní ní àìsìn ìrántí wòlíì ànábì ọ̀nà ìwà mímọ́ nínú temple ọba àgọ́ nílùú ìgbòho ní déédéé aago 10 alẹ́ ìwọ náà wá kó wá ní ìrírí àwọn aṣẹ́gun tí ohun gbogbo tí wọ́n bá dáwọ́lé máa ń yọrí sí rere àkòrí ìrántí tọdún yìí ni àwa ju aṣẹ́gun lọ nípa ẹni tó fẹ́ wa àwọn òjíṣẹ́ ọlọ́run tí a máa bá pàdé ni wòlíì àgbà àti ajínrere àgbáyé ni Muideen Kasali Pastor Sakaraya Adeniyi ọmọ aláṣẹ Monsignor Apostle Prophet Ọlálọ́wọ̀ Olúṣọlá Michael àti àwọn òjíṣẹ́ ọlọ́run míì tí ìpè wọn dájú Jésù ajagunṣẹ́gun òde ọ̀run tí fi ìṣẹ́gun fún ọmọ ènìyàn láyé ó retí rẹ̀ má gbàgbé láti sọ fún aládùúgbò rẹ wípé ọlọ́run ọ̀nà ìwà mímọ́ ń dúró dè é níbi ìsìn ìrántí ọdún 2024 kó lè fún ọ ní ìṣẹ́gun ayérayé Jésù lolúwa mímọ́ ni o.